راغبا في كل علم نافع. ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته، ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي. أكاديمية زاد أكاديمية ينبوعها صاف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أدوك بفون الله أن يرى الله أكبتي توبي فون الله أواشي وقلوك وصلاة فالنبي ومحمد صلى الله عليه وسلم. Ìkẹ́ Ọlọ́run kó máa bá nábì, kó máa ma lórí ẹ̀, kó máa bá wọn ará ilé rẹ̀, àwọn sàhábà ẹ̀ àti gbogbo àwa àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama. Akíra wa káàbọ̀ sí ojúléeṣẹ́ wa, ojúléeṣẹ́ yín Sunna TV Yorùbá, níbi tá a ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, níbi tá a ti ní àgbọ́yé ìmọ̀ Ọlọ́run àti ìlànà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn agbé kíkí wa látorí àwọn tọ́lọ́wọ́ba Allah ló ń sábàbí rẹ̀. Àwọn náà ni àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe, bẹ̀rẹ̀ látorí Alhaji Abdulrazak Seifu Àríkọ́ṣe, tó fi wá dórí Alhaji Musa Seifu Àríkọ́ṣe, tó fi wá dórí Alhaji Yakubu Seifu Àríkọ́ṣe. Àwọn ọmọ bàbá wa yìí àwọn lọ́mọ rẹ̀ tó gbẹ̀yìn òbí rẹ̀, tí wọ́n ń tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ tí bàbá rẹ̀ là kalẹ̀. Ọlọ́ọ̀bá Allah yóò bá san yín lẹ́san oore, gbogbo lílọ bíbọ̀ yín ó máa já sí rọrùn. Ọlọ́ọ̀bá Allah ó yí àwọn ọmọ fún yín àní ṣe lásán bí idnil hayyil qayyum. Èyí tẹ́ wá ń ṣe yìí Ọlọ́ọ̀bá Allah ó fi ṣe sadaqatan jariyatan fún bàbá wa Seifu Àríkọ́ṣe bí idnillahi ta'ala. Awaki fadilatul mushrifil khabir, الأستاذ فضيلة المشرف الخبير الدكتور البصير دكتور عبد الرحيم شيتو ثاني. àwọn lólóòtú wa, àwọn ni wọ́n ń tó sì ń gbá títò, àwọn ni wọ́n ń gbé ètò náà kalẹ̀ tètò kọ̀ọ̀kan sí ń bá sí kò mú. Làákàyè tẹ́ fi ń tò làákàyè náà ò ní bàjẹ́, ọpọlọ tẹ́ fi ń tò ọpọlọ náà ò ní dàrú. Ọlọ́ọ̀bá Allah bá ṣàlékún ṣọ́ rẹ̀ lórí yín, látorí yín kárí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gba àyè yìí kọjá. Ọlọ́ọ̀bá Allah bá ṣe dáadáa oníkálukú wa ò àní ṣe lásán o. Ọlọ́ọ̀ gbà ní ìbádà lọ́dọ̀ wa, àwa bá níbi tó lérè bí idni hayyil qayyum. Àwa kí àwọn ilé agbára, àwọn ni wọ́n ń tẹ sókè, ni wọ́n ń tẹ sílẹ̀, àwọn ni wọ́n ń fi wá hàn tá a fi ń ṣe é wò. Ọlọ́ọ̀bá Allah ò ní fi nǹkan ṣe yín o. Àtọkùnrin àtobìnrin, àlékún lẹ́sìn, àlékún ní ìmánì, àgbéga lẹ́nu iṣẹ́ bí idnillahi ta'ala. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tó já sí pé Sunna TV lẹ́yìn láyò, Sunna TV lẹ́ máa ń wò, ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ ń fẹ́ gbọ́, ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ fẹ́ gbọ́, nítorí ẹ ti mọ̀ pé Sunna TV ń tẹ́ gbọ́ ń bẹ̀. قال الله قال الرسول قال السلف الصالح. Kí l'Ọlọ́run wí, kí l'Ànábì wí, àwọn sálàfù sọ́lẹ̀ kí ni àgbọ́yé wọn lórí ntọ́lọ́run wí tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó wí. Gbogbo yín pátá la wá kí, gbogbo bí tẹ́ bá wò wà, a kí àwa tá ń bẹ lé àrísìkí ìgbélé Ọlọ́run kó ṣe fún wa. Àwa tá ń bẹ lájò àrísìkí téèyàn máa ń kó wálé látájò Ọlọ́run kó ṣe fún wa. Àtàwátá ń bẹ lé, àtàwátá ń bẹ lájò, èyí títí ń da títí ń dunnú àlámàrí wa. Ọlọ́ọ̀bá Allah jọ̀ọ́ máa dùn sí i. Gbogbo ń ta tún wá ràn kan lọ́dọ̀ Ọlọ́ọ̀bá Allah, Ọlọ́run fi lé wa lọ. Àwa bẹ̀ Ọlọ́ọ̀bá Allah pẹ̀lú agbára rẹ̀, a bẹ̀ Ọlọ́ọ̀bá Allah pẹ̀lú àánú rẹ̀,
àbí Ọlọ́run Ọba Allah pẹ̀lú jẹ́ kan ṣoṣo rẹ̀ bó ṣe ṣe wá lẹ́ni tí ń ríra wa tá ń gbọ́ra wa láyé yìí àbí Ọlọ́run kó ṣe wá bẹ́ẹ̀ ká máa ríra wa ká máa gbọ́ra wa bẹ́ẹ̀ nínú ọgbà àlùjánnà Allahumma amin. ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò lọ lórí fiqhul hajj, ìlágbọ́yé nípa hajj ṣíṣe. hajj tá a bá fẹ́ ṣe báwo ló ṣe yá ṣe, báwo la ṣe palẹ̀ mẹ́. a wá gbìyànjú bí tí a mẹ́nu lé tá a sì ṣàlàyé òní sífàtul umrati wal hajj. báwo lè yẹn ṣe ń ṣe umra àti hajj, báwo la ṣe ń ṣe gangan. ìpè ìwọ ń sìn ó fẹ́ ṣe hajj ó fẹ́ ṣe umra, báwo ló ṣe nílànà tọ́lá àti tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. báwo la ṣe rí ẹ̀rí tànábì ṣe, tànábì wa sọ pé khudhu anni manasikakum, bẹ́ẹ̀ ṣe rí pé mo ṣe yìí ni ẹ ṣe, bí mo ṣe ṣe hajj tèmi yìí nìyí tọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ ṣe, tá a wá ṣe níbàámu pẹ̀lú lánàá tọ́lá àti tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ká tó wá wọnú bẹ́ẹ̀ ká mọ̀ pé hajj ṣíṣe orígun kan ni nínú orígun Islam, ṣùgbọ́n òun ló jẹ́ orígun tó gbẹ̀yìn, orígun karùn-ún ló jẹ́ nínú òfin Islam. ó túmọ̀ sí pé ó túnra rẹ̀ ṣe lọ́dọ̀ Ọlọ́run ná, ó tún gbàgbọ́ rẹ̀ ṣe, ó gbà fọ́lọ́run níta, ó gbà fọ́lọ́run nínú, ó gbà fọ́lọ́run níta gbangba, ó gbà fọ́lọ́run ní kọ̀rọ̀, ó ní wá orogún pẹ̀lú Ọlọ́run. ó là kọ́kọ́ shahadatu an la ilaha illallah, ó dúró tán yányá pẹ̀lú Ọlọ́run Ọba Allah, ó ní dá nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run Ọba Allah. orígun àkọ́kọ́ nù. bọ́ bá wá rí yẹn yanjú tí yẹn bá jòkó lára rẹ̀, bọ́ bá rí pé tọ́ ọ ti gbà fọ́lọ́run tán yányá, ó dalẹ̀ fọ́lọ́run, ó ṣàbòsí fọ́lọ́run Ọba Allah, èyí tó wá kù ìqamus salah, ìrun rẹ̀ ó yanjú. mélòó ẹni tó já sí pé hajj ẹlòmí ò ní 20 ọdún ní 30 ọdún ní tí mo ti ń lọ Mákà, ọdọọdún mo ń lọ Mákà kèésì kí wákàtí márààrún déédéé. àìtí ẹ̀rí mọ́ṣáláṣí àfọjọ́ jímà, ọjọ́ jímà àtọjọ́ ọdún là ń rí ẹ̀kan ní kírun lọ́dún, ṣùgbọ́n kèé pa hajj ọdún kan jẹ. ààrí kó pa hajj ọdún kan jẹ rí, ṣùgbọ́n lè pa irun jẹ. ṣé èyí tó yẹ ọ mójútó lọ mójútó òun, kò tí ì kan hajj. èyí tó kàn kó tó kan hajj ni ẹ kọ́kọ́ mójútó ìqamus salah, jẹ́ kírun rẹ kó dúró déédéé, kírun bó ṣe yọ kírun ní jàmáà, kó kírun lásìkò rẹ̀, kó mọ̀ pé tọ̀ irun rẹ dúró lẹ́yìn ìgbà tí gbàgbọ́ rẹ ti dúró. ìqamus salah, ká kírun fọ́lọ́run Ọba Allah. wa ita'u zaka, bọ́lọ̀ ń bá kẹ́ ọ, owó ń bẹ lọ́wọ́ rẹ. ẹlòmí ò ní 30 ọdún tó ń ti lọ Mákà rèé, a sì rí kó yọ zakari, kò yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah nínú owó Ọlọ́run Ọba Allah tó fún, kò yọ ẹ̀tọ́ Ọlọ́run bẹ̀ fáwọn tọ́lọ̀ ní ó yọ ọ́ fún. ita'u zaka, ó yọ zaka bó ṣe yọ ọyọ́, ó sì yọ fáwọn tó yẹ ọyọ́ fún. ẹlẹ́ẹ̀kẹta nù. wa sawmu Ramadan, àwẹ̀ Ramadan, ó gbà bó ṣe yẹ ó gbà, ó ní jàǹbá Ọlọ́run Ọba Allah, kò ní já sí pé nínú àwẹ̀ lọ́mọ aláàárẹ̀ kan ń ṣe ọ́, ó wá ń tara ààrẹ Ọlọ́run tán lọ́hùn. ààrẹ ń ṣe ọ́, gbàtáwẹ̀ ò tí ì dé nǹkan kan ò ṣe ọ́ o. ṣùgbọ́n gbàtáwẹ̀ ẹ dé ló wá di pé ó gbádùn, inú kan ń dààmú rẹ, àlàáfíà rẹ ò tó. ọdọọdún báwo ẹ bá dé níwò èé gbádùn. wa sawmu Ramadan, ó gbà tán yányá fọ́lọ́run, ó sì máa gbàwẹ̀ fún un. bọ́ ọ bá nígbàgbọ́ sọ́lọ́run, tó wọ́ orogún pẹ̀lú ẹ̀, tó mọ̀ pé àṣọ lọ́lọ́run, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni, tó kírun, tó yọ zaka,
tó gbàwẹ̀ tí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí bá dúró tó jókòó dáadáa nígbà yẹn ni wa hajjul bayti liman istata'a ilayhi sabila. Ìgbà yẹn ló wá kan hajj liman istata'a fẹ́ni tó bá lágbára liman istata'a ilayhi sabila. Ẹni tọ́lọ̀ ń bá lóun pè ẹni tọ́lọ̀ ń bá pè ó ní kó jẹ́ ìpè Ọlọ́run bọ́lọ́run ò pè ọ́ tọ́lọ́run pè ọ́ àbùkù lọ́ọ̀kàn. ìntọ́ fi mọ̀ pọ́lọ́run pè ọ́ ó ní kọ́ ní agbára lẹ́yìn ìgbà táwọn orígun tá a kà á lẹ́hùn mẹ́rin àkọ́kọ́ tó ti wà lára rẹ̀ ká wá rí i pé ọ lágbára alistita'a kọ́ lágbára. Bàbá wa ń sọ agbára ìran méjìlá pín sí alistita'atu albadaniyyati albadaniyya alhissiyya walistita'a albadaniyya almaliyya alma'nawiyya. Alistita'a istita'atan alistita'atu almaliyya walistita'atu albadaniyya. Agbára pé owó ń bẹ lọ́wọ́ rẹ alistita'atul maliyya owó ń bẹ lọ́wọ́ rẹ olówó tó fi fẹ́ lọ. Istita'a ẹlẹ́ẹ̀kejì agbára àlàáfíà bọ́bá lálàáfíà tó lówó ó ní hajj tó fẹ́ lọ bọ́bá sì lówó tí ò sálàáfíà ń bẹ kò sí hajj tó ń lọ. Méjèèjì gbọ́dọ̀ kúnra wọn alistita'atul maliyya walistita'atul badaniyatu sihiyya. Méjèèjì gbọ́dọ̀ papọ̀. Tí méjèèjì bá papọ̀ láàfin mọ̀ pé tọ́ ọlágbára àti lọ sí Mákà Ọlọ́run pè ọ́ tá a sì rí nǹkan kan tó dí ọ lọ́wọ́ kò sí ní tó lè kó bá ọ pé kó má lọ wọn àti ọ̀nà nínú pé wọ́n ti ọ̀nà náà ló pọ̀ lágbára tá bá ti ní ti ọ̀nà wọn fún ọ ní fíìsà àti ọ̀nà nù. Ṣùgbọ́n kọ́ wá sọ pé àfíìsà umura kan bẹ lọ́wọ́ rẹ òun lọ́ọ́ fi dọ́gbọ́n ọ́ dọ́gbọ́n tó bá ti dọ́gbọ́n Ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ o torọ́ lágbára ìntọ́ fi lè ní ntọ́ lè fi ṣe hajj ọ̀ lágbára nù ọjọ́kú rẹ̀ Ọlọ́run pè ọ́ ọba pera rẹ̀ àbùkù lọ́ọ́ kan bẹ́ẹ̀. Hajj táwa ń sọ yìí Ọlọ́run bá Allah sọ́nù al-Qur'an al-Karim. Allah ni walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila wa man kafar fa inna Allaha ganiyyun 'anil 'alamin. Walillahi ala nnasi hijjul bayti ọ̀ranyàn ni lillah Ọlọ́run là ń ṣe hajj fún walillahi ala nnas torí tọ́lọ́run ló fi ṣe hajj ẹ̀ńtọ́ fi ní ìbádànù ó ṣe hajj nítorí tọ́lọ́run lillah ó ṣe fún Ọlọ́run. walillahi ala nnasi hijjul bayt kọ́ lọ Mákà torí tọ́lọ́run ló fi ṣe ọ̀ranyàn ni fún yàn láti ṣe ó sì ṣe nítorí tọ́lọ́run. man istata'a ilayhi sabila ẹni tó bá lágbára ni o ẹni tó bá lágbára ni. wa man kafar ìwọ tó bá lágbára tó ń tara rẹ̀ pọ̀ lágbára. wa man kafar ìwọ tó bá lágbára tó wá tún yàrá ìmoore pẹ̀lú Ọlọ́run tí nǹkan mi bọ̀. wa man kafar Ọlọ́run fẹ́ ṣe hajj nítorí tọ́lọ́run àṣẹ nítorí èèyàn nítorí pé wọ́n nìkan ló kùnú ẹbí yín tí ò tí lọ Mákà ló fi fẹ́ lọ. wa man kafar ìwọ tó bá lọ yáwó tó lọ jẹ gbèsè nítorí hajj tọ́lọ́run ò pè ọ́ tó pera rẹ̀ fa inna Allaha ganiyyun 'anil 'alamin. Ọlọ́run bá Allah kò tiẹ̀ rí tiẹ̀ wò bí wò lọ ẹlòmí ò lọ. Ẹ wá dúró àwọn èèyàn tí ń lọ láyé. fa inna Allaha ganiyyun 'anil 'alamin. bọ́ ọ bá lọ tó wórogún pẹ̀lú Ọlọ́run tó di ẹbọ mẹ́rù tẹ́bọ ń bẹ nú ẹrù rẹ̀. Àìmọye àwọn èèyàn tán lọ nítorí tọ́lọ́ Ọlọ́run tiẹ̀ ní tú ẹrù rẹ̀ wò ló fi já sí pé èyí tó kọ́kọ́ mú ipò ọ̀fẹ́ ṣe hajj tó dì mú ó ní pé kó ṣe hajj nítorí tọ́lọ́. walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila
wa man kafar fa inna Allaha ganiyyun 'anil 'alamin. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí hadisi tó fẹsẹ̀ múlẹ̀ ó náà ní man hajja lillah, ẹni tó bá ṣe hajj nítorí t'Ọlọ́hun, lillah, man hajja, ó ṣe hajj lillah torí t'Ọlọ́hun ni, kò ṣe hajj linnas torí èèyàn, kò ṣe hajj nítorí ẹbí ẹ̀, kò ṣe hajj nítorí pé ìyálé rẹ̀ ti lọ òun náà gbọ́dọ̀ lọ, àbí ìyàwó rẹ̀ lọ ìyálé ló ń gbọ́dọ̀ lọ, àbọ̀rẹ́ rẹ̀ àbáwọn gbogbo ọ̀rẹ́ tán jọ wà ń bí iṣẹ́ onìkan ló kù, gbogbo wọn náà ń pè lálàájì. wọ́n máa ń ẹni tó bá ṣe hajj man hajja lillah, tó bá ṣe hajj nítorí t'Ọlọ́hun, falam yarfuth, tó súnmọ́bìnrin, ẹni tó lè bá hajj jẹ́ níbi ìsúnmọ́bìnrin kò ṣẹlẹ̀ lára rẹ̀, walam yafsuk, ó sì sọ̀rọ̀ ọmọ àlè, ó sọ̀sọkúsọ, àwọn ọ̀rọ̀ tí ń bẹ̀sìn jẹ́ kó jáde lẹ́nu rẹ̀, raja'a ka yawmin waladatu ummuh. Irú ẹni bẹ́ẹ̀ tó bá dé láti Mákà, tó dé láti hajj, yóò wá dàbí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́sẹ̀ lọ́rùn. Eléyìí túmọ̀ sí pé àníyàn wa pa ń lọ Mákà ká kọ́kọ́ tún yẹ̀wò nítorí kí ló fi ń lọ Mákà, torí kí ló fi fẹ́ ṣe hajj, ṣé torí t'Ọlọ́hun ni? Àníyàn rẹ kọ́kọ́ yẹ̀wò. Báníyàn rẹ ò bá dáa, àṣedànù lọ́sẹ̀ o, ọ̀nàwó ṣòfò lásán, ẹ wo iye mílíọ̀nù tán kó kalẹ̀ láti fi lọ hajj lásìkò yìí, ọ̀tún wá ṣe wàhálà lásán. Gbogbo wàhálà tó ṣe ti Madina ní káwí ni, àbí ńgbà tó dé Mákà, ṣé ti Mákà gẹ́gẹ́ ni, àbí ti Mina, àbí tàràfà, àbí ti Muzdalifa, èwo la fẹ́ kà, mélòó la fẹ́ kà nu wàhálà? Ọwọ́ ajẹ́ ká níyàn rẹ̀ dá, bá níyàn rẹ̀ ò bá ti dá, gbogbo yìí tó ṣe pátápátá òfò ni, Ọlọ́run ní gbà wọlé. A wá gbìyànjú láti ṣàlàyé báwo náà ṣe ń ṣe hajj fúnra wa. Àkọ́kọ́ ń bẹ, àlàyé tá a fẹ́ ṣe yìí nínú tó rinlẹ̀ mina riwayati sahiha athabita ani nabi sallallahu alayhi wa sallam, nínú àwọn ẹgbà ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ taari pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé báwo la ṣe ń ṣe hajj fún wa. ìyẹn bí hadisi Jabir bin Abdullah al-mashhur, hadisi Jabir tó fẹsẹ̀ múlẹ̀ tó sì gbajúmọ̀, tá nábì ṣe hajj, taari ìròyìn bá nábì ṣe hajj ń bẹ, tá nábì wá ní khudhu anni manasikakum, bí mo ṣe hajj ni ẹ ṣe kọ́lọ́hun ọba Allah lè gbà wọlé ní ìbádà lọ́dọ̀ yín. Lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé ó fẹ́ ṣe hajj, ó gbìyànjú wọ́n tó fẹ́ kú nílé, ó tọ́jú ilé dáadáa, àwọn ìyàwó rẹ̀, ọmọ rẹ̀ tí wọ́n jẹ, bó bá jẹ́ ìyàwó náà ló fẹ́ lọ, ó tọ́jú àwọn ọmọ rẹ̀, ta ni ó dáná fọ́kọ rẹ̀, bó bá jọ́kọ àtìyàwó náà ló fẹ́ lọ, àwọn ọmọ yín báwo ni wọ́n ṣe máa jẹ, báwo wọ́n ṣe mú, báwo ni wọ́n ṣe ní ráre kẹ́ tó dé, ó yanjú ara rẹ̀. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ń jẹun lábẹ́ rẹ̀, gbogbo àwọn tí ń jẹun lábẹ́ rẹ̀, ó yanjú wọn kó tó lọ. Ó sì ní gbèsè lọ́rùn, kò ní já sí pé nulé tó ń gbé ó ti jẹ́wọ́ oṣù 6 Ọlọ́run lọ Mákà, àbí pé àjọ àwọn tẹjọ́ ń dáwó, àjọ wọn ló kó owó tó tí ìdáwọ́ lọ kọ́kọ́ kọ́ àjọ náà lọ fi sanwó Mákà. Àwa lọ títí wọ́n retí rẹ̀, ọ̀fẹ́ dé gbàtọ́ tún dé ọ̀rọ̀ owó san, sọrí pé ó ti jẹ́ kíṣẹ́ rẹ̀ bàjẹ́ láti pìnlẹ̀, wàá jẹ́ kíṣẹ́ rẹ̀ dá, ó tún àníyàn rẹ̀ ṣe, ó dúró déédéé pẹ̀lú Ọlọ́hun subhanahu wa ta'ala. Bọ́bá tí wàá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa ní Áfíríkà, tá a bá fẹ́ wọ bàálù ìpẹ́tọ̀ à ń lọ sí Mẹ́kà, à ń lọ sí hajj, ibi tí bàálù máa ń gbé wa lọ ó ní Madina. Ọ̀pọ̀lọpọ̀ wa Madina la máa ń sọ̀kalẹ̀ sí. Tá a bá wá sọ̀kalẹ̀ sí Madina, gbogbo ẹni tó jẹ́ ọmọ ará Madina àbáwọn tí wọ́n gba Madina wá,
bá a bá fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj wa miqatu láti bẹ̀rẹ̀ ìta ń pè ní miqatu ó ní ààyè bí tá a ti gbé ihram ààyè bí tá a ti gbé ihramu fáwọn ará Madina àbáwọn tó bá gba Madina wá tá fẹ́ lọ ṣe hajj ní Maka ó là ń pè ní Zulhulayfa ààyè yìí là ń pè ní Zulhulayfa bẹ́ẹ̀ bá ti kúrò ní Madina tẹ́ ń jáde kúrò Madina díẹ̀díẹ̀ báyìí nísìn ó tiẹ̀ ti wọnú Madina ó ti dinú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi ta Madina níbi pé à ń jáde kúrò ní Madina ṣùgbọ́n sí ó tó ìlú ti fẹ̀ débẹ̀ tẹ́ bá ti dé Zulhulayfa yẹn òun lẹ fẹ́ gbé ihram ó la mà sí miqatu ẹ̀yin tẹ́ wà ní Madina lẹ́ ń gbé ní abẹ́gbà ọkọ̀ yín gbà tí ó gbé yín Madina ló sọ yín sí irú yín ẹ̀ ní gbé ihram láti lé ẹ̀ sì ní gbé ihram nínú ọkọ̀ tẹ́wọ̀ ẹ̀ dé Madina ẹ̀ ṣe àwọn iṣẹ́ tó yẹ ẹ ṣe báyìí bá gbà wá padà ṣàlàyé ẹ̀ àwọn iṣẹ́ tó yẹ ẹ ṣe Madina tí ò ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ hajj gẹ́gẹ́ bíi pé kẹ́ kírun ní mọ́ṣáláṣí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ sì ṣe ziyara sàárẹ̀ ànábì àti Abubakar àti Umar bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe ziyara Bakia ibi tí wọ́n sin àwọn mùsùlùmí sí òkú ìtẹ́ àwọn sọ̀hábà bí tí wọ́n sin wọ́n sí àwọn ààyè tẹ́ ẹ bẹ̀ wò ní Madina ọ̀nà ṣùgbọ́n gbogbo yìí kò tí ì sí nínú iṣẹ́ hajj ẹ̀ tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tábà wá ní Makaya tẹ́wàá fẹ́ máa kú ní Madina ìgbà yẹn lẹ́wàá dé àyè kan tá ń pè ní Zulhulayfa àyè yẹn lẹ́ẹ̀ tí wàá gbé ihram idha wasala muridu nusk ila al-miqati فإنه يستحب له أن يغتسل طبعا وادي ذو الحليفة nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó dáa tó sì dáa gan ó ní pé kó wẹ̀ ìwẹ̀ yẹn là ń pè ní ghaslul ihram ìwẹ̀ ìgbé ihram ṣùgbọ́n bó ṣe ń wẹ̀ janaba bó ṣe ń ìwẹ̀ ìmára kó nínú nǹkan àlejò rẹ̀ bó ṣe ń wẹ̀ ìwẹ̀ lọ́jọ́ ìdí bó ṣe ń wẹ̀ ìwẹ̀ lọ́jọ́ jímà náà lọ́wẹ̀ àníyàn ni ó yàtọ̀ àníyàn tó fi wẹ̀ pé tó ti ìhìrámù lélẹ́yìí tó ń wẹ̀ yìí ó ní ó yàtọ̀ inú ẹ̀mí rẹ̀ sì làníyàn náà ó wà ó wá gbé ìhìrámù náà báwo ni à ń bọ̀ wá bẹ́ẹ̀ tó bá wá wẹ̀wẹ̀ yìí tán wa ya'khudhu ma yahtaju ila akhdhihi gbogbo tó yẹ ọmú kúrò lára rẹ̀ min sha'rin nínú irun rẹ̀ tó ti kún ní ṣáàrù tó já sí pé yahillu akhdhuhu ìsìláàmù la lè fa a lè mú kó mẹ́ lára gẹ́gẹ́ bí sha'ru li ibt irun abíyá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá fẹ́ wẹ̀ jánábà ó farun abíyá rẹ̀ wàlàánà irun abẹ́ rẹ̀ wọ̀ṣáàrìbà ti irunmú rẹ̀ irun tó wà ní ibi irunmú rẹ̀ ó fa ọ̀nà wa yuqallima adhafirahu ó gé èékánná rẹ̀ àti èékánná ọwọ́ àti tẹsẹ̀ ó gé kú mbẹ̀ nígbà tó bá ti mára tán tó wẹ̀ àwọn nǹkan tá wí ó gé gbogbo ẹ̀ kú mbẹ̀ ó àwẹ̀ wa yatajarradu ar-rajulu min al-makhit bó bá jọkùnrin gbogbo aṣọ tó wọ̀ tẹ́lẹ̀ tí wọ́n rán tí wọ́n kóṣẹ́ sí tí wọ́n rán tápá ńbẹ́ńbẹ́ tí ó ní bùbá tó ní ṣòkòtò ó wá bọ́ gbogbo ẹ̀ lẹ̀ ìwọ ọkùnrin ó bọ́ lẹ̀ wa yatatayyabu fi badanihi qabla niyyati ad-dukhuli fi al-nusk ó wá fi lọ́fíńdà nǹkan olóòórùn ó fi sára rẹ̀ lẹ́yìn ìgbà tí
ó ti fa irun abíyá rẹ̀, abẹ́ rẹ̀, irun mú rẹ̀, tó gé èékánná ọwọ́ rẹ̀ àti tẹsẹ̀ rẹ̀, ó bọ́ṣọ rẹ̀, gbogbo tó bá wẹ̀wẹ̀ jánábà tán ó wá fi lọ́fíńdà sára. Ìwẹ̀ tá a pè níwẹ̀ jánábà ni pé ó wẹ̀wẹ̀ ìhìrámù bá a ṣe ń wẹ̀ jánábà. Ìwẹ̀ ìhìrámù ni, ṣùgbọ́n bá a ṣe ń wẹ̀ jánábà ló wẹ̀. Ó wá wọnú ìpètọ̀ ó aláníyàn qabla niyyati dukhul fi nusk. Wa yalbasu rajul, lẹ́yìn ìgbà tó bá ti bọ́ṣọ rẹ̀ kí ló wá wọ̀? Izaran wa ridaan nadhifaini abyadain. Aṣọ méjì, aṣọ funfun méjì tó mọ́. Ìkan ó wà tọ́ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìró, òun wà tọ́ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìró. Ìkejì ó wà lókè tó dàbora. Ó dàbò ara rẹ̀ débi pé yóò bo èjìká rẹ̀ méjì fọ́kùnrin. Èyí tọ́ọ̀rọ̀, èyí tá a sọ pé gbogbo aṣọ rẹ̀ ó bọ́ tó fi kan pátá àdí rẹ̀. Ọkùnrin èèwọ̀ pátá fi ṣe ihram, ó bọ́ gbogbo ẹ̀ pátápátá bọ́ ṣe wáyé lọ́wọ́. Ó wà bọ́ ṣe wáyé lọ́wọ́, ajá sí pé aṣọ méjì funfun méjì tó mọ́. Ìkan ó máa jẹ́ bí ìró, ìkejì ó máa jẹ́ èyí tí ó fi kọ́ ọrùn. Ṣùgbọ́n tó bá jóbìnrin, wa tuhrimul mar'atu bima sha'at min siyabin. Obìnrin èyí tó bá wù nínú aṣọ olówó. Obìnrin èyí tó bá wù nínú aṣọ oníwọ̀. Aṣọ tó bo ìhòhò ẹ̀, aṣọ tí ò ní ṣèròyìn ara ẹ̀, aṣọ tí ò ní wọ̀ tá máa rí àwọn ara ẹ̀, aṣọ tó balẹ̀, aṣọ tó bo ìhòhò ẹ̀ ni ó wọ̀. Obìnrin wà ní bojú ẹ̀, obìnrin bojú níbi hajj. Ìpìlẹ̀ ni pé kó má bojú. A rí pé àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí bojú ní hajj. Ṣùgbọ́n tó bá wà níbi tán rí pé ọkùnrin kan fẹ́ gbẹ̀gbẹ́ wọn gbà míì, wọn aláṣọ kékeré kan wọ́n á fi bojú láṣọ yìí tí wọ́n máa rí iná gbàbẹ̀. Bọ́ bá rí pé àwọn ọkùnrin àjá níbi yẹn tún ti kú lọ́dọ̀ wọ́n tún ṣí ojú, torí pé àyè bojú fi ṣe iṣẹ́ hajj fóbìnrin. Bẹ́ẹ̀ náà ni ọwọ́ lubsul al-qafazain, kò ní wọ́n tá ń wọ̀ sọ́wọ́ méjèèjì. Obìnrin tó bá fẹ́ gbé ihram, ó wọ aṣọ rẹ̀ bó ṣe wọ àwọn aṣọ jẹ̀bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ó balẹ̀, tó wá wọ hijabu sí. Ọwọ́ rẹ̀ àtojú rẹ̀ yóò yọ ọ́ lẹ̀, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ó lè wọ ìbọ̀sẹ̀. Obìnrin ó wọ ìbọ̀sẹ̀, ó ní sí ẹsẹ̀ rẹ̀ lẹ̀. Ẹsẹ̀ rẹ̀ ó wọ ìbọ̀sẹ̀ sí ẹsẹ̀ rẹ̀, ìwọ obìnrin nínú iṣẹ́ hajj. Wa tuhrimul mar'atu fi ma sha'at min siyab. Èyí tó bá wù obìnrin lòun ó wọ̀, ṣáàtì wọṣọ tó dáa, kó sì má jẹ́ aṣọ tọkùnrin ń wọ̀ tó fi máa ṣe ìbámu pẹ̀lú ọkùnrin tí wà tọkùnrin ó fi máa jọra yín. Ó wọṣọ tó dáa. Wa yughatti ar-rajulu katifayhi birida'i. Ọkùnrin ta ni ó wọṣọ méjì, aṣọ àkọ́kọ́ yóò ro, ẹlẹ́ẹ̀kejì yóò wá fi bo èjìká rẹ̀ méjèèjì. Lẹ́yìn ìgbà tó bá ro ta kọ́kọ́ tán, ẹlẹ́ẹ̀kejì yóò wá dàbò ra báyìí, yóò dàbò èjìká ẹ̀ méjèèjì. Wa yuhillu bi nuskihi alladhi yurid. Yóò wá ń tọ́, yóò wá bẹ̀rẹ̀ sí sọ pé yóò wá dà níyàn tó fẹ́, èyí tó fẹ́ ṣe. Torí tá bá fẹ́ ṣiṣẹ́ hajj ìran mẹ́ta ni. Ìran àkọ́kọ́ ó ní tamattu, ó sì ní fi lọ́lá jù, ó sì là ń ṣe, ó ló lọ́lá jù, ó là nẹ́bi ṣe tamattu ni pé a kọ́kọ́ ṣiṣẹ́ umrah náà.
pé tá bá dé máa pé ihram wa tá fẹ́ gbé o a kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ umra náà labbayka umratan mutamatti'a ila al-hajj labbayka umratan mo jẹ́ pé rẹ̀ ọlọ́ọ̀bá Allah láti ṣe umra mutamatti'an ila al-hajj tí bá yanjú ẹ̀ tán máa wá gbé ihramu hajj tamattu lọ ṣeun ìran àkọ́kọ́ nù òun sì ló dáa jù òun sì là ń ṣe ní Áfíríkà wa jù ìran ẹlẹ́ẹ̀kejì ó ní kìránù ni pé àti hajj àti umra méjèèjì ló fẹ́ ṣe papọ̀ ó sì ní kúrò nínú ìhìrámù rẹ̀ ti tamattu yẹn lẹ́yìn ìgbà tó bá parí umra tán ó kúrò nínú ẹ̀ ó bọ́ tí ò yẹ ọwọ́ básìkò ṣe hajj bá wá tó ó tún wá gbé ìhìrámù míì ní tuntun á sinmi díẹ̀ á wá padà wá láìpẹ́ ibi idhnil hayyil qayyum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Gẹ́gẹ́ bí àlàyé yìí tí a ń bá bọ̀ à ń jẹ́ ó yéra wa pé iṣẹ́ hajj ṣíṣe ìran mẹ́ta ni ìran àkọ́kọ́ ó là ń pè ní atamattu tamattu yẹn sì làwọn Áfíríkà ń ṣe ara Nàìjíríà ni Benin wambi ni Togo ni Mali ni Burkina ni Abidjan ni àwọn Áfíríkà tamattu là ń ṣe òun náà sì ló dáa jù òun ló lọ́lá jù nítorí òun là Nábì ṣe tó bá ti jẹ́ tamattu ló fẹ́ ṣe àníyàn rẹ̀ tó fi ṣe ni pé labbayka umratan mutamatti'a ila al-hajj ọlọ́ọ̀bá Allah mo jẹ́ pé rẹ̀ láti ṣe umra tí ń ṣe tí bá yanjú ẹ̀ tán ìwà padà wá gbé ihramu àti ṣe hajj labbayka umratan mutamatti'an ila al-hajj olóòfi dàníyàn rẹ̀ àníyàn hajj sì ní à ń sọ ta ni gbogbo àwọn ìbádà wa afẹ́ kírun sókú lára àbá ń kírun àbá ń gbáwẹ̀ àwọn àníyàn ọnú ẹ̀mí wa ní ń gbé ṣùgbọ́n ti hajj a sọ jáde ni labbayka umratan mutamatti'an biha ila al-hajj ó sọ pé ọlọ́ọ̀bá Allah mo jẹ́ pé umra mo jẹ́ pé rẹ̀ láti ṣe umra mutamatti'an biha ila al-hajj lẹ́ni tó fẹ́ fi ṣe tamattu tí ń bá yanjú ẹ̀ tán ìwà bẹ̀rẹ̀ ṣe hajj ìran ẹlẹ́ẹ̀kejì ní kìránù ni pé àti umra àti hajj méjèèjì ló fẹ́ ṣe papọ̀ bọ́ọ̀bá tí wá tó bá fẹ́ dà ní ó sọ pé labbayka umratan wa hajjan mo jẹ́ pé rẹ̀ Ọlọ́hun Allah láti ṣe umra àti hajj papọ̀ bí n bá parí umra mi ò ní bọ́ ìrọ́mù mi kalẹ̀ ìrọ́mù yóò wà bẹ́ẹ̀ tásìkò hajj ó fi tó torá níyàn ti wà papọ̀ ọ̀ọ́ni kì í ṣe pé tó bá tún á di pé àsìkò ṣe hajj bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tún á sọ pé bóyá ọtún fẹ́ á dà níyàn mi àbọ̀ fẹ́ gbé ìrọ́mù mi ìrọ́mù àkọ́kọ́ tó gbéhùn orí ẹ̀ náà lọ́ wà kìrọ́nù náà ìfúrádùn tiẹ̀ ó ní pé hajj nìkan ló fẹ́ ṣe labbayka hajjan ọlọ́run mo jẹ́ pé rẹ láti ṣe hajj nìkan ló fẹ́ ṣe ó fẹ́ ṣe umra kan látara pé tamattu yìí ó ní àwa ń ṣe jù láfíríkà ó lọ àwa kọ́ra wa bóun là ṣe ń ṣe lẹ́yìn ìgbà tó bá ti wẹ ìwẹ̀ ihram ta ní kó wẹ̀ pẹ̀lú bó ṣe ń wẹ̀ jánábà tó fa irun abẹ́ rẹ̀ irun abíyá rẹ̀ irun mú rẹ̀
tó gé ìkànnà ọwọ́ rẹ ìkànnà ẹsẹ̀ rẹ àtọkùnrin àtobìnrin ó fárun abíyá rẹ irun abẹ́ rẹ ó gé ìkànnà ọwọ́ àti tẹsẹ̀ lẹ́yìn yẹn àwa ọkùnrin àwa fi lọ́fíńdà sára kó tó wá wọṣọ funfun méjì ọ̀rọ̀ kan ọ̀dà kan bọ̀rùn yóò bo èjìká rẹ méjèèjì lẹ́yìn ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ ó wá ní labbaika umratan mutamatti'a biha ila al-hajj wa yustahabbu an yakuna inda ihlalihi mustaqbila al-qibla nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé bó bá fẹ́ á sọ bẹ́ẹ̀ tó fẹ́ sọ pé labbaika umratan mutamatti'a biha ila al-hajj kó kọjú sí kíbla kọjú sí kíbla fi má níyàn náà wá nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó dáa púpọ̀ báyé bẹ́ẹ̀ ò bá wá gbà ọ́ àbọ̀ gbàgbé táníyàn náà bá ṣe ti wá ọtí dàníyàn ويقول أما أصبح اللهم الله هذه حجة لا رياء فيها ولا سمعة حج ليت مباشي سياني حجي مشفوني ميو شنطوري كاريمي mi ò ṣe ń torí lágbájá lọ èmi náà gbọ́dọ̀ lọ mi ò ṣe ń torí pé ọ̀rẹ́ mi wọ́n ń pe lálàájì wọ́n è pè mí lálàájì mi ò ṣe ń torí mo fẹ́ lọ ṣe yín òkè àti ìsàlẹ̀ Allahumma hadhihi hajjatun la riya'a fiha wala sum'a ó tún wáyé pé wọ́n tó bá lọ Mákà torí èèyàn lọ fi lọ kárí mi ni iṣẹ́ rẹ ti bàjẹ́ láti pèlẹ̀ torí eyín Mákà eyín òkè àti ìsàlẹ̀ double alhaji double gold àti fàdákà tábà tí wàá kí ọ alhaji ọ máa fẹ̀yìn àti ibi tó yẹ ọ ti fẹ̀yìn àti ibi tí ò yẹ ọ ti fẹ̀yìn kan lè rí eyín rẹ pọ̀ ti lọ Mákà sọ́ọ̀mọ yìí pé eyín tọ̀ntọ̀n tí wọ́n ń wò ní àpẹẹrẹ Mákà lọ́dọ̀ tiẹ̀ tó fẹ́ jẹ́ káwọn èèyàn mà bọ́ọ̀ kú olú rẹ̀ ọ lè ṣe bọ́bá lọ sẹ́kọ̀ọ́ tó lóṣòdì àbí kan bẹ̀ wọ́n ṣe yín fún ọ tó bá jẹ́ yín lọ fẹ́ ṣe má wulẹ̀ dààmú ara rẹ lọ ṣe yín kọ́ mọ̀ pé ọ ń ṣe yín nítorí ara rẹ nítorí fáàrí kì í ṣe bá dàmá ọ̀sọ̀ra rẹ di nǹkan mìíràn ó ń túnra rẹ dànù ṣùgbọ́n nítorí pé ìbáàdà ọlọ́ṣẹ́ hajj fọlọ́ọ̀bá Allah wa lọ fẹ́ ṣe yín ẹlòmíì ò tún máa sọ pé bóun ò bá ṣe yín tọ́wọ́n tá bá dé báwọn náà ṣe fẹ́ mọ̀ pé òun lọ Mákà mélòó ẹni tí ò lọ Mákà tó ṣe yín tí wọ́n ń parọ́ pé lọ Mákà báwọn èèyàn ò bá gbà pé wọ́n lọ sin lọ́hùn tọ́lọ́hún tọ́ ọ sí mọ̀ pé ọ sin òun ó ti tó ọ ṣé tó bá lọ kírun ọ máa pe àwọn èèyàn pé ẹ wá wò mí o àyílà ni mò ń kí yìí o mo ti lọ ká lásàrí ọ máa polówó ara rẹ bọ́ bá ṣèjọ ọmọ pé hajj ìbádà ni ìjọsìn ni wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu-d-din hunafa gbogbo ìbádà wa pátá tá bá fẹ́ ṣe a gbọ́dọ̀ ṣe mukhlisina lahu-d-din pẹ̀lú ikhlas nítorí tọ́lọ́n lọ́ọ́ fi wá sọ́ngbà náà tó bá ti kọjú sí kíbla pé Allahumma hadhi hajjatun la riya'a fiha wala sum'a mi ò fi wá nǹkan kan lọ́dún èèyàn mi ò fi fẹ́ kán pè mí lálàájì kì í ṣe pé kán pè mí lálàájì kán pè mí lálàájà àwọn Áfíríkà wa ń bí la máa ń jà sí pé àwọn á pè mí ní bàbá lágbájá wọn fi aláàjì kún pé aláàjì pé kí aláàjì wà ní orúkọ yẹn ó tó ní iyì fún ọ àwùjọ míì gan ní Áfíríkà tó bá ti rí ẹ tó múra Islam kódà kán má mọ̀ pé ọlọ hajj àbọ̀ ọlọ hajj wọ́n fi pípè ẹ́ pẹ̀lú aláàjì wọ́n fi pọ́n ọ lé mélòó ẹni tí ò ṣe hajj tó bá ti rí aláàjì wọ́n bá rá obìnrin míì tó múra Islam aláàjà kò sí lọ àwọn á fi ń pọ́n ọ lé ó wá di pé aláàjì aláàjà táwa ti rí ní pípè àpọ́nlé yẹn
ni wọ́n ń wá níbi iṣẹ́ ìbádà tó fẹ́ ṣe fọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti ṣe bẹ́ẹ̀ iṣẹ́ rẹ ti ń bàjẹ́. wa yashra'u fi talbiya ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe talbiya lẹ́yìn ìgbà tó bá ní Allahumma hadhi hajjatun la riya'a fiha wala sum'a ó wá máa sọ pé labbayk Allahumma labbayk labbayk la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak labbayk Allahumma labbayk labbayk la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ṣé ọmọ túmọ̀ ń tọ̀ wí ọ ń ṣe ìjẹ́ fọlọ́ọ̀ba Allah pé labbayk Allahumma labbayk mo jẹ́ pé rẹ ọlọ́ọ̀ba Allah mo jẹ́ pé rẹ mo jẹ́ pé rẹ ọpẹ́ mi ni mo fi wá lọ́ka mi kún ẹni tí ó ṣe hajj lọ́dún yìí mo jẹ́ pé rẹ labbayk la sharika lak labbayk mo jẹ́ pé rẹ la sharika lak mi ò lẹ́bọ lẹ́rù la sharika lak mi ò wágbára lọ bìkan la sharika lak mi ò dalẹ̀ fún ọ mo mọ̀ ọ́ pé ọ̀kan ṣoṣo ni ọ́ mi ò wórogún pẹ̀lú rẹ labbayk mo jẹ́ pé rẹ innal hamda dájúdájú ọpẹ́ wan ni'mata àti ìdẹ̀ra laka ọlọ́ọ̀ba ìwọ ló ní ìwọ sì ló ń fún ẹni tó wù ú ló ń ṣe lọ́lọ́pẹ́ ló ń ṣe lọ́lọ́lá ló ń ṣe lóníyì wal mulk ló ń ṣe lẹ́ni tó ní ọlá tó lágbára la sharika lak ìwọ ló ní ìwọ ló lọ́pẹ́ ìwọ ló níyì ìwọ ló ní ọlá ló sì ń dẹ́ni tó wù ọ́ lọ́lá kò sórogún mi ò wórogún pẹ̀lú rẹ ọ̀fin yọrọ ọba Allah pò nìkan ló lè ṣe é kò ságbára kan bìkà ọ̀lẹ ni ọ ń sọ fọ́lọ́run pé ọ̀lẹ ni mí ọmọ ọ̀lẹ ni mí ìwọ ló lágbára ìwọ ló lè sọ mí dá lágbára ìwọ ló lè sọ mí dọlọ́lá ìwọ ló lè sọ mí dọlọ́pẹ́ mi ò wá orogún pẹ̀lú rẹ mo dúró tányányán pẹ̀lú rẹ ìtumọ̀ ń tọ́ ń sọ níbi tẹ́lbíyànù bó ló ṣe wá ń sọ tó yẹ pé nǹkan mi ló ń ṣe àbí kọ́ tó lọ hajj náà láti ní kọ́ lọ ṣe ètùtù lé àbí bàbá tó lọ bá tó bẹ́ẹ̀ tẹ yẹ̀pẹ̀ pé hajj tí mo fẹ́ lọ báwo ni ó ṣe jẹ́ lòun náà tẹ yẹ̀pẹ̀ fún ọ ló sọ fún ọ pé àfi kẹ́ pa ẹran o ẹran tó sì pa ẹran dúdú ni bọ́ọ̀ bá pa ẹran dúdú yóò nira o ìwọ náà wà nítọ̀ àfi kọ́ ọ pa sọrí pé ọtí kọ́kọ́ bẹ̀rẹ̀ orí ibú kọ́ tó kù lé orí ibú hajj rẹ ọlọ́run ti ọwọ́ gan fúnra ẹ ti mọ̀ pọ́lọ́ ò lè gbà torí pọ̀ ṣe ń torí tọ́lọ́run ọba Allah bọ́bá ṣe ń torí ọlọ́run ọba Allah bọ́bá fẹ́ kú ò lé ọlọ́run lọ́ọ́ dúró tí ọ sì ṣàṣkárù ta fi kú ò lé bọ́bá fẹ́ wọ mọ́sálásí ọ̀sẹ̀ àsìkárù ta fi ń wọ mọ́sálásí ta fi ń jáde ń bẹ̀ ọ́ gbéra rẹ̀ fọ́lọ́hun àwọn ìlànà tá Nábì fi kọ́ wa pé léyìí lọ fi lè bọ́kù ònu aburú ayé àti wàhálà àwọn àlùjànnú àwọn ìlànà yẹn lọ tẹ̀lé. wa yusannu an yarfa'a sawtahu bitalbiya nínú súnà Nábì wa Muhammad ni pé labbayk Allahumma labbayk labbayk la sharika laka labbayk innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ó máa sọ sókè ìwọ ọkùnrin ó máa sọ sókè la fi ń sọ yí pé hajj ta ló ń ṣe iṣẹ́ agbára ni ọ̀rọ̀ pé hajj akan ló ń sùn bẹ́ẹ̀ ni hajj iṣẹ́ agbára ni iṣẹ́ àlàáfíà ni èyí lọ hajj kọ́ wá dé kán wá tún wá rí pọ̀ sanra pé ìgbà tó wá dé lẹ́nu hajj ló tún wá rọ̀bọ̀ ló wá sanra sí ó tó yẹ pé ó lọ ṣiṣẹ́ ó lọ jẹun ìwọ kàn ń jẹun ló tẹ́lẹ̀ ń bẹ ó kàn ń jẹ gbogbo ẹ̀ àtẹ̀díẹ̀ gbogbo ẹ̀ ló ń jẹ lọ á tóbi níbi tó ti ń làágùn tó ti ń rìn ó ń rìn àwọn ìrìn tó já sí pé ọ̀ ẹ́ rìn irú ẹnu gbèsè ayé rẹ̀ ọ̀ tí ẹ̀ rí rí
ẹlòmíì nínú àwọn olówó kódà bó bá rọrùn kí wọ́n fi mọ́tò kí wọ́n gbé mọ́tò wá sí ẹnu ọ̀nà lé ẹ̀ báyìí nínú yàrá ẹ̀ kó wọ ọbẹ̀ ó rọ̀ lọ́rùn bó bá dé Mákà lọ mọ̀ pé kódà bó bá lọ olówó tó lè fi wọ ọkọ̀ dé haram bó bá dé àárín kan àwọn ọkọ̀ ò ní lè lọ mọ́ àwọn ọkọ̀ tó wò ó ní ẹ bọ́lẹ̀ ọ̀rìn iṣẹ́ wàhálà ni iṣẹ́ àlàáfíà ni wọ́n wá sọ di fáàrí bọ́ọ̀ bá ro tó wówó ti wàhálà kó tún àníyàn rẹ̀ ṣe kọ́lọ́ọ̀bá Allah lè gbà ní ìbádà àwọn ọkùnrin a máa sọ sókè àwọn obìnrin àwa náà ó máa sọ sókè níwọ̀nba tí ohùn wa ò wá ní máa lọ òkè jù torí pé ohùn wa ìhòhò ni. fa idha wasala Makkah eléyìí tá à ń sọ yìí láti Zul Hulayfa níbi tó bá ti gbé ihram ó ní gbogbo yìí tá à ń wí fún ọ yìí bọ́ọ̀ ẹ bá wà bẹ́ẹ̀ ẹ wà bẹ́ẹ̀ nu ọkọ̀ bẹ́ẹ̀ bá ti wá dé Makkah fa idha wasala Makkah bọ́ bá ti wá dé Makkah ustuhibba lahu an yaghtasil nínú súnà Nábì ni pé kó tún wẹ̀wẹ̀ jánábà mi bó bá rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ tún wẹ̀wẹ̀ jánábà fa idha arada an yatufa bọ́bá wa fẹ́ ṣe tawaf ittaba ar-rajulu bi an yakshifa an katfi al-ayman torí bẹ́ẹ̀ bá ti ń dé Mákà tawaf ló kàn tó bá lọ wẹ̀wẹ̀ jánábà ìwẹ̀ jánábà tó wọ̀ yẹn ó lọ́ọ́ fi wà nínú mara iṣẹ́ tó wá kàn sí ṣọmọ ipò ti sọ pé labbaika umratan mutamatti'a biha ila al-hajj ìyẹn ti síwájú pé umra ni mo fẹ́ ṣe lẹ́yìn tó fẹ́ fi ṣe tàmátù pẹ̀lú ẹ̀ tí ìwà fi ṣe hajj kún lẹ́yìn ẹ̀ ó tó báyìí pé umra lọ ń bá bọ̀ tó bá ti dé Mákà ó wẹ̀ jánábà ibi hòtẹ́ẹ̀lì tán bá gbé yín sí ó wẹ̀ jánábà bọ́ọ̀ bá lè wẹ̀ jánábà alal aqal ó wá ṣàlùwàlá torí pé tá a bá fẹ́ tàwáàfù a gbọ́dọ̀ wà ní mímá tàwáàfù gẹ́gẹ́ bí sọ́lá ni tàwáàfù ipe à ń ṣe tàwáàfù ilé Ọlọ́run bí ipa ń kírun ni bọ́ọ̀ ṣe lè kírun lẹ́yìn ṣàlùwàlá bẹ́ẹ̀ náà ló lè tàwáàfù lẹ́yìn ṣàlùwàlá òun ló fi já sí pé obìnrin tí bá ń bẹ́nu ká àlejò tiẹ̀ lásìkò táwí kò ní tàwáàfù tiẹ̀ yóò fi tàwáàfù lẹ̀ obìnrin tó bá já sí pé ńgbà tó wá débẹ̀ ló wà nù ká àlejò ẹ̀ tàwáàfù tiẹ̀ yóò dá dúró torí pé kò láǹfààní àti ṣe tàwáàfù yóò dá dúró torí àìfi ẹ̀gbin àìmá àìfi ṣe tàwáàfù ṣùgbọ́n ẹni tó bá má lọ́kùnrin lóbìnrin a wá ṣe tàwáàfù náà bó bá jẹ́ ọkùnrin ni aṣọ méjì funfun tá a sọ fún ọ̀pọ̀ ọwọ́ ọ̀hún alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì á ní ọ̀ọ́dàbò èjìká rẹ méjèèjì bó bá débi tó ti fẹ́ ṣe tàwáàfù ń sìn ọ wá tún aṣọ yẹn ṣe tó yọ èjìká ọ̀tún rẹ lẹ̀ èjìká ọ̀tún rẹ ọ yọ ọ lẹ̀ lọ́wọ́ afásọ bo èjìká òsì rẹ àti ibi ara rẹ. فإذا أراد أن يطوف الرجل إذا أراد أن يطوف استطاع الرجل أن يكشف عن يمينه الأيمن ويغطي كتفه الأيسر بردائه يكشف عن كتفه الأيمن كتفه èjìká rẹ̀ ọ̀tún ọyọ̀ọ́lẹ̀ ọwọ́ abo èjìká òsì rẹ̀ ويشترط أن يكون حال الطواف متواضعا أو أنه على يجب تاسو ويستحب من سنة نبي محمد صلى الله عليه وسلم أن يستلم الحجر الأسود ويقبله bọ́bá rí pàǹfààní ń bẹ fún ọ kó fọwọ́ kan hajarul aswad kó sì kíìsì rẹ̀ kó fẹnu sí hajarul aswad báǹfààní bẹ́ẹ̀ bá ń bẹ fún ọ nígbà tí wọ́n fẹ́ ṣe tàwáàfù yín torí pé róòpọ̀ ń bẹ tí ò lè kó nira fún ọ ó dáa púpọ̀. fa in lam yumkinuhu dhalik bọ́bá rí pé tọ̀ kó fọwọ́ kan kó tún fẹnu kan ọ̀rọ̀ ẹ lọ́rùn istalamahu biyadihi ọwọ́ ẹnìkan lọ́ọ́ fi kan ọfọwọ́ nìkan kan bá rí pé ọwọ́ kan ṣùgbọ́n ẹnu ò lè kan ìnira ni kẹ́nu kan yẹn ó ń bá wá
ó wá fọwọ́ rẹ̀ kàn bọ́wọ́ rẹ̀ bá ti wá kàn wa qabbala yadahu ọwọ́ rẹ̀ tó kàn ó wá fi sẹ́nu rẹ̀ ọwọ́ rẹ̀ tó kàn ó wá pọ́nlá ó fi sẹ́nu rẹ̀ bíi pé ó fọwọ́ kàn ó tún wá pọ́nlá náà nù. wa yustahabbu wa qabbala yadahu fa in lam yumkinhu dhalik bọ́ọ̀ bá lè fọwọ́ kàn tó lè pọ́nlá yushiru ilayhi biyadihi bọ́ bá ti dé bí hajar al-aswad yẹn ọ fọwọ́ ẹ̀ ọ fi ṣàpẹrẹ sọ́dọ̀ ẹ̀ báyìí ọ ṣe ìṣára síbi tí hajar al-aswad wà ọ ṣe ìṣára sí ìṣára rẹ̀ yẹn bíi pé ọ ń fọwọ́ kanu ọ ṣe ìṣára ọ ṣe àpẹrẹ síbi ayé rẹ̀ wala yuqabbiluha bọ́ bá ṣe ìṣára yẹn ọwọ́ tó fi ṣe ìṣára yẹn tí bíi pé ọ ṣe báyìí sí yẹn kì í ṣe pọ́ tún apọ́n ọwọ́ náà la ò rárá o ìtọ́ fi láǹfààní àti pọ́nwọ́ yẹn lá ò ní pé bọ́wọ́ rẹ bá kàn ó láǹfààní àti pọ́nwọ́ náà lá wa yaf'alu dhalika inda kulli shawt bàbá fẹ́ tàwáfù yẹn tàwáfù náà méje ni máa ń jẹ́ gbogbo eléyìí tá a sọ yìí pé ó ṣe ìṣára sí abọ́ fọwọ́ pọn láǹkankan gbogbo bọ́ bá ṣe ń tàwáfù kọ̀ọ̀kan torí méje ó lọ fẹ́ ṣe tàwáfù náà wa yabda'u kulla shawti bitakbir wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ta kọ́kọ́ Allahu akbar rọ́ fi bẹ̀rẹ̀ Allahu akbar wa idha ibtada'a at-tawaf wọ́n bá ti bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ tàwáfù bá wà ní bismillahi wallahu akbar kọsọ bismillahi wallahu akbar ó dáa púpọ̀ wa idha ata rukna liyamani bọ́bá débi kan níbi ayé tawafu yẹn ibi tí wọ́n ń pè ní ruknu liyamani ẹ bá débẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ fojú rí istalamahu ọfọwọ́ kan wala yuqabbilu ọ̀ nífẹ̀ẹ́nu kan ó ọfọwọ́ kan ní ọ̀ ní pọ́nlá bó bá rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ tí ò bá rọ̀ ẹ́ lọ́rùn fẹ̀yìn lam yumkinu istilamuhu bọ́ọ̀ bá lè fọwọ́ kan ọ̀ ní túláàsì àfikọ́ fọwọ́ kan o torí bí ayé tàwáfù yẹn bọ́ọ̀ bá fi lè ṣubú wọn tẹ ọmọ lẹ́ni èrò pọ̀ débi pé béèyàn kan bá ṣe tó bá ṣubú kan bí kẹ́nìkan ò tiẹ̀ ní rí lọ́ọ́ fi gbọ́dọ̀ wo yìí tí ó rọ̀ ẹ́ lọ́rùn kì í ṣe pé túláàsì mo gbọ́dọ̀ ṣe túláàsì mo gbọ́dọ̀ fọwọ́ kan rárá o. فإن لم يمكن استلامه tí ó bá rọrùn fún láti fọwọ́ kàn فإنه لا يشير إليه ó ní ṣàpẹrẹ síbi ayé tiẹ̀ tí ruknul yamani ولا يكبر ó sì ní sọ Allahu akbar ويقول بين الركنين الركن اليماني والحجر الأسود bàbá wa ń bẹ láàrin ruknul yamani àti hajar al-aswad náà ń tọ́ máa wí ládùúgbò àtànàbí ní awi ni pé Rabbana ọlọ́ọ̀bá Allah atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar eléyìí ló lórí àdúrà ọmọ tó máa rẹ ni Rabbana ọlọ́ọ̀bá Allah atina fún wa tó bá ní fún wa fún mi fọ́kọ mi fúnyàwó mi fáwọn ọmọ mi fáwọn olólùfẹ́ mi fi dúnìá hasanatan gbogbo yìí tó jẹ́ dáadáa ayé àti yìí tèmi máa ń dáadáa àti yìí tèmi ò mà tí mo rò pé kò dáa tí wọ́n mọ̀ pé dáadáa ni lórí ara mi lórí ọmọ mi lórí iṣẹ́ mi lórí ẹbí mi lórí ọkọ mi lórí aya mi lórí òbí mi gbogbo ẹ̀ pátápátá ló ti kó sínú atina fi dúnìá hasanatan gbogbo tó jẹ́ dáadáa ayé abá ń bí ọ́ sí pé kí n dáadáa ayé wọ́n ní ká kọ́lé ká ra mọ́tò ká lọ Mákà ká gun ká kọ́ ká àwọn tó máa ṣe ládùúgbò nù ipe àdúrà gbogbo dáadáa ayé ni pé ká lọ Mákà ká gun ká wá kọ́ ká níta ń pè ní ká nílé kọ́ gun ká ó ní pé kọ́ gun mọ́tò kọ́ lọ Mákà ó ní pé àwọn nǹkan yìí ní dáadáa ayé tí wọ́n rò ń dáadáa ayé nù dáadáa ayé pọ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ mà tí wọ́n ò mà nígbà tó bá ti wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo dáadáa ayé pátá ṣe fún mi Ọlọ́run bá Allah ó ṣe fún àti ìtọ́ọ̀mà àti ìtọ́ọ̀mà wa fil akhirati hasanatan bá dáa ayé máa fi wá kó bá dáadáa kíámà mi má jẹ́ kí n jẹ́ni tó ráyé
tí alkiyama ò dá fún. Má fi dáadáa ayé mi bà talkiyama mi jẹ́, má fi bà talkiyama ọmọ mi, tọkọ mi, táyà mi, tẹbí mi, má fi bà iṣẹ́ mi jẹ́. Waqina adhaban nar. Kó sì sọ wá kúrò nínú iná, má jẹ́ n wọná, má jẹ́ ìyàwó mi wọná, má jẹ́ ọkọ mi wọná, àwọn ọmọ mi àti kíní kejì gbogbo wọn má jẹ́ wọná. Sọrí pé olórí àdúrà nù. Èyí tó fi máa ní ọmọ mi lágbájá bá ń tọ́jú ẹ̀, Ọlọ́run bá ń kún, bá ń ṣe gbá, gbogbo ẹ̀ lọ ti kó sínú. Rabbana, àdúrà tó kúnnú, tó kó gbogbo nǹkan sínú. Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Eléyìí la máa wí tá bá ń bẹ láàrin ruknul yamani àti hajarul aswad náà. Ibi tí a dá ìdánilẹ́kọ̀ọ́ wa tá a dá dúró, tapá kìíní ibi tá a dá dúró sínú. Kí ló wá kàn lẹ́yìn ẹ̀? Ìdánilẹ́kọ̀ọ́ wa tí ń bọ̀, a ṣàlàyé ẹ̀. Kọ́lọ́ọ̀bà Allah kó ṣe ní rọrùn fún gbogbo àwọn tó ti mara wọn pa ń fẹ́ lọ Mákà ọdún yìí. Àbáwọn tó ti ń bẹ́ẹ̀ Kọ́lọ́ọ̀bà Allah kó gbà ní ìbádà lọ́dọ̀ wọn. Àwọn tí wọ́n múra gẹ́gẹ́ bí ìlú wa tó yẹ pé wọ́n múra lọ́wọ́ báyìí àti gbogbo bí tó ti múra. Kọ́lọ́ọ̀bà Allah bá wa jẹ́ kí ìdìde wọn kó jẹ́ ìdìde ayọ̀. Kán wá débẹ̀ ní ìdébẹ̀ ayọ̀. Kó wá kún wọn, kán wá rí iṣẹ́ náà ṣe, kó wá gbà ní ìbádà lọ́dọ̀ wọn, kó wá ṣe ní hajjan mabruran wa dhanban maghfuran wa sa'yan mashkuran wa tijaratan la tabur. Eléyìí ni ibi tá ti dá ìdánilẹ́kọ̀ọ́ náà sí dúró. Kọ́lọ́ọ̀bà Allah kó jẹ́ kí ó wúlò fáwọn àtàsọ àtẹ̀yìntì ẹgbọ́. Subhanaka Allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله